eléyìí tí mo fẹ́ kọ́ wa lónìí oníṣẹ́ àtúndè àbí ẹni tí oògùn kì í ṣiṣẹ́ lára ẹ̀ òní eléyìí tí mo mú wá fún wa lónìí. Ẹ dákun mo bẹ̀ yín, ẹ má wo ètò yìí lásán, Ọlọ́run ní wò yín níran. Nǹkan tí mo fẹ́ náà ní pé bá mi share program yìí, ẹ like, kí ẹ comment, bákan náà má gbàgbé láti subscribe sórí YouTube channel yìí. Àná Ọlọ́run bá kò ní fi wá sílẹ̀ tara tọmọ tẹbí tará. Mo dúpẹ́ lọ́wọ́ yín tí ẹ fún wa lẹ́bùn lọ́lọ́kan òjọ̀kan lórí ètò yìí. Ẹ̀yin tẹ́ wà ní diaspora, mo ní gbé dìgbàdìgbà wálé o. Ọkọ ọba àdá ọba kò ní sáyìn lẹ́sẹ̀. Ẹ̀yin tẹ́ wà nílùú táwa yìí náà, àní ti lérò kúrò dé àní tòde rò wọlé. Òrògbòdò ayé kò nílò fún àjò. Kí ni nǹkan tí a máa wá? Bá mi lọ wá èpo ọ̀bọ̀ àti egbò túdè pẹ̀lú ata àsẹ̀ǹbáyé ẹyọ mẹ́ta. Ẹ bá mi gún àwọn èròjà yìí papọ̀. Túdè yẹn ẹ jẹ́ kó jẹ́ egbò túdè tútù. Ó lè jẹ́ ti òòjọ́, ó lè jẹ́ ti jọ́ kejì, kó láti jẹ́ egbò túdè tútù. Ata àsẹ̀ǹbáyé pupa mẹ́ta. Ẹ bá mi gún àwọn nǹkan yìí, ẹ gún kó kúnná dáadáa pẹ̀lú ìsáwùrú àti epo ọ̀bọ̀ àti gun ó ti kúnná. Báwo la ṣe máa lo iṣẹ́ yìí? Mo dúpẹ́ lọ́wọ́ yín tí ẹ̀ ń fún wa ní ẹ̀bùn lọ́lọ́kan òjọ̀kan lórí ètò yìí. Ẹ ṣé o. Àpò sásámùrà kì í gbẹ. Ẹ ní wá owó tì. Ẹ̀yin tí ẹ ti subscribe, ẹ dákun mo bẹ̀ yín. Ẹ bá mi subscribe gbogbo wa pátápátá. Àní wá owó tì. Nílẹ̀ ilẹ̀ wa ni àbí ní òkè òkun. Òrògbòdò ayé kò nílò fún gbogbo wájó. Ó yá ẹ ti gún. Ẹ bá ti wá fẹ́ wẹ ọṣẹ yìí. Omi gbóná. Omi gbígbóná tó lọ́wọ́rọ́ ó la máa fi ń wẹ ọṣẹ yìí. Wọ́n máa fẹ́ wẹ ọṣẹ yìí, á gbó lórí òkúta, orí òkúta láti dúró. Ká wẹ ọṣẹ yìí pẹ̀lú omi gbóná, àmọ́ ní gbólóhùn o, á fi ọṣẹ yìí sínú kànkàn. Gbólóhùn ẹ̀ náà ni pé á ṣe hà lẹ́ẹ̀mẹ́ta sí i. Á wà ní ilẹ̀kùn tí ìsáwùrú bá tì, omi gbóná ní sí. Ilẹ̀kùn ọlà mi kó ṣí fún mi lónìí, ilẹ̀kùn àṣeyọrí kó ṣí fún mi lónìí. Túdè wá tún gbòdì ara mi lónìí o. Kí n rí ná, kí n rí lò, kí n rí jẹ, kí n rí mu. Ẹ ṣe àdúrà tó bá wù yín sí. Òun là ń ṣe sí nígbà tí a bá ń wẹ ọṣẹ yìí. Oògùn ọkọ olóògùn ní fílẹ̀ ni. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tí ẹ ti subscribe sórí ètò yìí. Ẹ ṣé o. Ẹ̀yin tẹ́ ń follow wa, ọwọ́ tẹ́ fi ń tẹ follow, ọwọ́ tẹ́ fi ń tẹ share, ọwọ́ tẹ́ fi ń tẹ like. Àkàndùn ní múni lọ́wọ́ o. Gbogbo wa pátápátá àní fọwọ́ wa gbé ọmọ sí. Ìbànújẹ́ wa kéré ó tóbi, kò ní jẹ́ ìpín èmi àti yín. Òrògbòdò ayé kò nílò fún àjò. Àríjẹ àrímọ̀ àrí náà lò. Àní lẹ́kàn tán ká torí kan. Ẹ lè fẹ́ pè mí nọ́mbà tí máa pè mí sí ní 08039 336675. Orúkọ mi ni Dr. Avis Abọ́ládé, ọmọ Arábìdé, agboolé Ìjagun Ẹ̀kúndayọ̀ nílùú Ìníṣà. Ire o, ó dìgbà kan náà.